Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, bákan náà etí tẹ́ fi gbọ́ wa kò sí dí o, bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ará ìlú ti bínú o? Bẹ́ẹ̀ ni àwọn ará ìlú ti bínú débi wípé nǹkan kí nǹkan tó bá gbà ni wọ́n fi ń tẹ̀lé báyìí o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti padà fọ́ orí kánsẹ́lọ̀? Kò tiẹ̀ ṣe pé wọ́n fọ́ nìkan, wọ́n fi òkúta wọ́n fi ń dára sí orí kánsẹ́lọ̀ ni o. Àṣé ẹ tiẹ̀ ti wá bá débi wípé ẹ ti fòkò lé àwọn kápẹ́ wọn ní ká sọ pé àwọn jẹgúdújẹrá, àwọn oníjẹkújẹ. Ẹ wo ẹ rí nǹkan gbọ́. Ṣé ẹ mọ̀ pé tó bá ti ń sọ̀rọ̀ pé ìlú tó lágídí ó jẹ́ kó máa pòǹdó mọ́ ni? Àwọn ọmọ Oǹdó ń bíko, wọ́n ń para, wọ́n ń bínú. Látàrí ètò ìdìbò tó lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Oǹdó. Ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìdìbò ni wọ́n ti fi òkúta wọ́n ti fi dábìrà sórí kánsẹ́lọ̀. Àwọn ará ìlú àkọ́kọ́ wọ́n ti ń bínú, kódà látàrí ètò ìdìbò wọ́n ti fòkò fọ́rí kánsẹ́lọ̀ níbi tí wọ́n ti dìbò lọ́wọ́. Ṣé ẹ ti rí ojú ará ìlú ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa clear ni? Bẹ́ẹ̀ ni, ṣé ká sọ pé ojú ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa là ni? Nítorí wípé ara nǹkan tá à ń sọ nígbà kan nìyẹn wípé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, kì í ṣe ìbò la need bí kò ṣe pé kí oníkálukú kó dìde fún òmìnira ilẹ̀ Yorùbá. Now wọ́n ti ń ṣe fúnra wọn ní ìpínlẹ̀ Oǹdó. Ìṣẹ̀lẹ̀ ní àkókò North West. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ó dìgbà tí wọ́n bá tó fòkò fọ́ orí ẹlòmíì nínú wọn kó tó lè sọ pé òun. Ṣé ẹ mọ̀ pé ó ti wá ń dogun báyìí? Ọ̀dọ́ náà láti bí ọ̀sẹ̀ tó á lò lọ yìí ni àwọn PDP member ni wọ́n ti ń jáde, ni wọ́n ti ń sọ̀rọ̀, ni wọ́n ti ń para wípé àwọn ò ní participate nínú election yìí, tí àwọn PDP ti sọ pé àwọn ò ní participate nínú ètò ìdìbò èyí tí ó lọ lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé ètò ìdìbò tó wáyé ní àná ní ìpínlẹ̀ Oǹdó, ṣé ẹ mọ̀ pé òun ló ti di iṣu ata yányan tó ti di yán pẹ́pẹ́ skátàskátà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kìíní ti ń sọ náà, àwọn PDP ti sọ tẹ́lẹ̀ pé àwọn ò ní wulẹ̀ darapọ̀ mọ́ ètò ìdìbò ti tẹ́lẹ̀ yìí tó lọ lọ́wọ́. Ṣùgbọ́n ṣé ẹ wá mọ̀ wípé àti ti chairman o àti ṣe rí ti chairman àti ti councillor ìyẹn ti election tí wọ́n ṣe ní àná yìí ní ìpínlẹ̀ Oǹdó. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti yarí wípé àwọn ò ní darapọ̀, àwọn ò ní kópa, wọ́n dẹ̀ padà tẹ̀fẹ̀nu wọn. Ìyẹn election tí wọ́n ṣe ní àná, which is on the 18 January 2025 yìí, ibẹ̀ ni wàhálà ti sàn o, tó jẹ́ pé ó bẹ́ sílẹ̀ láàrin àwọn tó ṣe ìdìbò. Kódà wọ́n rí wípé àwọn ṣe ètò ààbò nípa lílo àwọn ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni, kódà Minister of Interior náà wà bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àkókò North West náà lòun náà ti wá, tó dẹ̀ jẹ́ pé wọ́n kó àwọn ọlọ́pàá àwọn ọmọ ogun àwọn agbófinró ọlọ́pàá wọ́n kó wọn wọlé gan, tó jẹ́ pé wọ́n pọ̀ lọ bíbà láti fi lè rí pé àwọn ṣe ètò ààbò sí ibi tó ti ń dìbò. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ó padà change. Ẹ wá mọ pabambarí ibẹ̀. Ibi tí pẹ̀lú gbogbo ọlọ́pàá tí wọ́n kó wọlé, pẹ̀lú gbogbo ètò ààbò tí wọ́n ṣe, tó dẹ̀ jẹ́ wípé àwọn tó du ìbò yẹn, àwọn kánsẹ́lọ̀ níbi tí wọ́n ti, àwọn kánsẹ́lọ̀ ni wọ́n padà lárí mọ́ o, débi pé wọ́n fi oko wọ́n fi dábìrà sí orí àwọn kánsẹ́lọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn kánsẹ́lọ̀ ti bára wọn ní ilé ìwòsàn ni o. Ìbò ó ti wá padà yíwọ́ báyìí. Ṣé bí ara tá à ń sọ nìyẹn wípé àwọn gbogbo èyí, kódà pàápàá jùlọ kò ṣe pé bóyá èèyàn kan o, gbogbo àwọn ará ìlú ẹ rò bóyá wọ́n ṣe meeting lórí àwọn kánsẹ́lọ̀ ni.
àtòfidórí arúgbó gbogbo wọn pápátá ló ń gbé kò dání tí wọ́n sọ pé sẹ́ẹ̀ àwọn máa fọ́ orí kánsẹ́lọ̀ ni o. Ẹ wo gbogbo Yorùbá nation la fẹ́ a ní a ò fẹ́ ìdìbò mọ́ ẹ wò ó ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ pín orílẹ̀-èdè ìdìbò kọ́ la fẹ́ bẹ́ẹ̀ ni we are tired of electing ó ti sú wa bóyá bọ́ tiẹ̀ ṣe fún yín yìí tó ti bẹ̀rẹ̀ lórí kánsẹ́lọ̀ yìí mo mọ̀ pé tí àwọn tó kù bá máa wá fẹ́ wá di ìbò orí wọn á pé àwọn aráàlú ti ń bínú ṣé rí tẹ́ bá gbé sókè bẹ́ẹ̀ ẹ máa rí i pé àwọn ìjọba gan máa mọ̀ wípé òmìnira ti tó fún gbogbo wa ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n nǹkan tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni òyìn kan ló ní kí ni àǹfààní tí wọ́n ń jẹ lọ́dọ̀ àwọn ọlọ́jẹ̀lú àwọn ọ̀jẹ̀lú wọn ní kí láǹfààní táwọn aráàlú ń jẹ lọ́wọ́ wọn àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n dìde fún ìdádúró bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa àwọn ọlọ́jẹ̀lú wọ̀nyí ń jẹ ayé àwọn ọ̀dọ́ wọn ń jẹ máyé bẹ́ẹ̀ ni o wọ́n jẹ gbogbo ẹ̀ máyé wọn kí ẹ̀ at the end náà wọ́n á tún rán wọn ní iṣẹ́ dé tòru wọ́n máa sọ pé ìdìbò yẹn ló ní wọ́n máa pariwo pé ìdìbò yẹn ó lọ ní ìrọwọ́rọsẹ̀ ọlọ́run ló mọ̀ pé irọ́ ni wọ́n ń pa bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ Yorùbá nation gbọ́dọ̀ dúró no going back give us our nation bẹ́ẹ̀ ni o ọlọ́run mú gbogbo wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó fòkúta fọ́ lórí ẹ̀ ó yẹ jẹ́ kí wọ́n wá igi gidi ni bẹ́ẹ̀ ni kí wọ́n máa dìbò òṣì wọn yẹn still yet aláwọ̀ fẹ́ mọ́ ẹ pín orílẹ̀-èdè Yorùbá nation gbọ́dọ̀ dá dúró ni o Yorùbá nation la fẹ́ kó dá dúró bẹ́ẹ̀ ni we are going to live in Yorùbá nation we are going leave us alone Yorùbá nation is what we want Yorùbá nation máa dá dúró no turning back no going back gbogbo wọn ni ó lè anybody ẹni lẹ́mọ́ bá ṣàní bàrà o apànìyàn amúgbó olójúkòkòrò wọn kò lè jókòó séjú kan ó dìgbà tí wọ́n bá fọ́ wọn lórí tán ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni o wọ́n ti ní kí wọ́n má lọ dìbò wọn kì í gbọ́ràn bẹ́ẹ̀ ni ìdìbò kọ́ la fẹsẹ̀ àní àáfẹ́ kí ẹ pín orílẹ̀-èdè kó ní kálukú wa ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìdìbò kọ́ la fẹ́ we are tired of election bẹ́ẹ̀ ni irú eléyìí tó ṣẹlẹ̀ láàmárí bẹ́ẹ̀ ni ẹ wọ ìyá mi bàbá mi ṣe ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó yẹ pé Yorùbá nation ni o a ó máa bẹ ọ bí ẹni bẹ́ su àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.